dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn àṣeyìn lọ́ba gbẹ̀yìngà fún àánú àtọ́jú rere náà láti àrígbà o àdúgbò fún oore ọ̀fẹ́ tí kò wọ́pọ̀ báyìí o ọlọ́run aláàánú wa aláàbò àti ibi ìpamọ́ wa ẹ̀yin ṣáà ni ẹ̀ ń dúró fún wa ní gbogbo ìgbà a sì mọ́ lóore a sọ wípé ẹ ṣé o olúwa ọ̀rọ̀ tá a gbéyàwó lé ní yóò ṣe ayé ọkàn àtara wa ní rere a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi olúwa àmín ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èyí ọjọ́ àbámẹ́ta ọjọ́ 4 oṣù kẹwàá àkòrí tí a ó gbéyàwó sọ wípé àwọn ìyanu titun nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìṣe àwọn àpọ́stólì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkejìlá ìṣe àwọn àpọ́stólì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkejìlá tó bẹ́ẹ̀ tí a fi mú aṣọ àwọn ìnuwọ́ rẹ̀ tọ àwọn olókùnrùn lọ àrùn sì fi wọ́n sílẹ̀ àwọn ẹ̀mí búburú sì jáde kúrò lára wọn nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé àìsáyà orí ìkẹtàléní ogójì ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ìkọkànléní ogún ìwé àìsáyà orí ìkẹtàléní ogójì ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ìkọkàndínlógún ẹ má ṣe rántí nǹkan tí ìṣáájú mọ́ àti nǹkan tí àtijọ́ ẹ má ṣe rò wọ́n o kíyèsí èmi yóò ṣe ohun tuntun kan nísinsìnyí ni yóò wù jáde ẹ̀yin kì yóò mọ̀ bí lóòótọ́ èmi yóò lànà nínú aginjù àti odò ní aṣálẹ̀ àwọn ẹran ìgbẹ́ yóò yìn mí lógo àwọn dragoni àti àwọn òwìwí nítorí èmi yóò fún yín ní omi ní aginjù àti odò ní aṣálẹ̀ láti fi ohun mímu fún àwọn ènìyàn mi àwọn àyànfẹ́ mi àwọn ènìyàn yìí ni mo ti mọ̀ fún ara mi wọn yóò sì fi ìyìn mi wọ̀n wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta nígbà tí Ọlọ́run bá fẹ́ tẹ́ pẹpẹ fún àwọn ohun tuntun ó máa ń bẹ̀rẹ̀ nípa fífi iṣẹ́ ìyanu tuntun àti ìbùkún tuntun fúnni nígbà tí a fẹ́ gba àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní ilẹ̀ Íjíbítì nínú ìsìnrú ó bẹ̀rẹ̀ nípa fífi ọ̀pá Mósè ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu tí ẹnikẹ́ni kò tíì rí rí o ìwé Ẹ́kṣọ́dù orí 4 ẹsẹ̀ 17 nígbà tí Jésù ń wá láti dá májẹ̀mú tuntun sílẹ̀ ó ṣe ọ̀pọ̀ àwọn iṣẹ́ ìyanu tuntun tí àwọn ènìyàn sọ pé wọn kò tíì rí rí ìwé Máàkù orí 2 ẹsẹ̀ 12 bákan náà nígbà tí àkókò tó fún àwọn àpọ́stólì láti gbé ìyìn rere kọjá Jerúsálẹ́mù lọ sí Samaria Jùdíà àti àwọn ibi mìíràn ní ayé òjìji Pétérù bẹ̀rẹ̀ sí ní mú àwọn aláìsàn láradá o ìṣe àwọn àpọ́stélì orí 5 ẹsẹ̀ 15 fúnra mi mo ti ṣàkíyèsí pé nígbà tí Ọlọ́run bá fẹ́ gbé wa sókè nínú ìjọ nínú RCCG ó máa ń bẹ̀rẹ̀ nípa fífi iṣẹ́ ìyanu tuntun hàn tí a kò tíì ní ìrírí rẹ̀ láàrin wa ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn ìpàdé àjọṣepọ̀ Full Gospel Businessmen Fellowship ti gbogbo àgbáyé kan ó wáyé ní Port Harcourt ìlú kan ní apá gúúsù Nàìjíríà wọ́n sì pè mí láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìfàmì òróró yàn tuntun bí mo ti ń sọ̀rọ̀ mo ṣe àwọn àpẹẹrẹ àwọn ohun tí Ọlọ́run nínú àánú rẹ̀ ṣe láti pàṣẹ mi nígbà tí àkókò tó láti máa lọ sílé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní dà gìrìgìrì débi pé wọ́n ní láti darí mi lọ sí inú ọkọ̀ mi ni obìnrin kan tó ní arábìnrin tó ti ya wèrè pátápátá ó pinnu pé òun yóò fọwọ́ kan ọkọ̀ mi tí kò bá lè fi ọwọ́ kàn mí nítorí náà ó mú aṣọ ìnìjú kékeré ó fi lé orí mọ́tò tí mo wà nínú rẹ̀ ó sì mú padà kí a tó kúrò nígbà tí ó dé ilé ó bẹ̀ àwọn ọkùnrin 6 tó lágbára láti jẹ arábìnrin rẹ̀ mú o bí ó ṣe ń ju aṣọ ìnìjú náà ó sọ pé mo ti ní ọ̀nà àbáyọ lọ́wọ́ báyìí o ó gbé e lé lórí ìyẹn arábìnrin rẹ̀ ara rẹ̀ sì yá nígbà tí Ọlọ́run bá fẹ́ gbé ọ sókè lọ sí ìpele tuntun ó sábà máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ìyanu tuntun nítorí náà o gbọ́dọ̀ máa wọ̀nà fún àwọn iṣẹ́ ìyanu bẹ́ẹ̀ nínú ayé rẹ kí o bá lè mọ àkókò rẹ yàtọ̀ sí fífi ojú sọ́nà fún àwọn iṣẹ́ ìyanu bẹ́ẹ̀ o tún lè béèrè fún wọn o
nínú ìṣe àwọn àpòstélì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ọgbọ̀n. Àwọn àpòstélì bẹ Ọlọ́run pé kó mú kí ìtànkálẹ̀ ìyìn rere rọrùn nípa fífi ọwọ́ agbára rẹ̀ túbọ̀ mú ìwòsàn wá fún àwọn aláìsàn àti iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Àbáyọrí àdúrà yìí jẹ́ àgàbà ńlá àti ìtẹ̀síwájú nínú ìjọ. Ìwé ìṣe àwọn àpòstélì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n títí dé ìkẹtàléníọgbọ̀n. Olùfẹ́, béèrè fún àwọn iṣẹ́ ìyanu tuntun nínú ayé rẹ lónìí o. Nípa ṣíṣe bẹ́ẹ̀, wàá ṣe ìpilẹ̀ṣẹ̀ ìdàgbàsókè sínú ìgbà tuntun nínú ayé rẹ. Kókó ìṣe, béèrè lọ́wọ́ Ọlọ́run pé kó bẹ̀rẹ̀ ohun tuntun nínú ayé rẹ lónìí nípa fífún ọ ní àwọn iṣẹ́ ìyanu tuntun. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú mi, oníṣẹ́ ìyanu, bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu nínú ayé mi lónìí, nínú ayé àwọn tó yí mi ká àti àwọn tó ń gbọ́ mi. Olúwa ṣe iṣẹ́ ìyanu àkọ́tún nínú ayé wa, káyé wa kó yí padà kó dọ̀tun. Bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń bá mi tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.